A kú dédé ìwòyí, mo kónílé mo kí àlejò, mo kọ́kùnrin mo kóbìnrin. Níbikíbi tẹ́ bá ti ń wò mí káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di, ìjàmbá ò ní wọlé tọ̀ wá, gborogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Bá mi wá nǹkan fìdílé, kẹ́ fìdílé nǹkan. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà mo tún dé láàárọ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn, gbogbo yín pátápátá náà ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ìmọ̀ràn, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń pè mí, gbogbo yín pátápátá, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, láláì yọ ẹnì kankan sílẹ̀. Ẹ mọ̀ pé èmi ò kí ń bá wọn hèèrà tí ò ní ẹyin nínú. Ohun tí mi ò bá mọ̀, màá ní mo mọ̀. Ohun tí mi ò bá mọ̀, mi ò mọ̀ náà ni o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di, gborogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Àní sìnkú aya, àní sìnkú ọmọ. Ọdún yìí, ọdún ayọ̀ ni ó jẹ́ fún wa. A kú rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ nínú ìlú tá a wà yìí. Mo kí wa pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Kí mo mú wá fún wa lénìí, àgbo akọ jẹ̀díjẹ̀dí. Ṣé ẹ rí àgbo yìí, iṣẹ́ méjì ló ń ṣe. Nǹkan tá a ti ṣe rí ni, gbogbo nǹkan tí n bá mú wá fún wa lórí ètò yìí, ohun tí èmi gangan ti ṣe rí, tí mo ti ṣe rí dáadáa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tán bá ti rí wa, ẹlòmíì á tiẹ̀ pè mí, wọ́n á ní ṣé babaláwo ni mí ni àbóníṣègùn. Ẹlòmíì á ní ṣáàfáà ni mí, ẹlòmíì á ní 419. Oríṣiríṣi ni call tí à ń gbà. Kódà ẹlòmíì á bú mi, wọ́n á ní àwọn àṣírí tí mò ń fi sílẹ̀ pé kò yẹ kí n máa fi sílẹ̀. Kò sí èrè nínú ẹni tó mọ nǹkan tí ò fi wá mọ ẹnu ọmọlàkejì. Nǹkan tí ò dáa ni, torí pé ọ̀pọ̀lọpọ̀ bàbá mi ti gbé àwọn nǹkan yìí lọ sọ́run tí wọn ò fi mọ àwọn ọmọ. Bàbá mi á kọ òògùn sínú ìwé, kò ní kọ pé, ẹ rí pé kò sáǹfààní ńbẹ̀. Àmọ́ nínú ìmọ̀ tọ́lọ́run fi mọ̀ mí níwọ̀nba, òun lèmi náà fi wá síta láti fi mọ àwọn ẹ̀yin olólùfẹ́ mi, torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé tí àwọn nǹkan yìí ń ṣe, tí wọ́n ti lo òògùn òyìnbó, ṣùgbọ́n tí wọn ò rọ́nà àbáyọ. Iná ò tán láṣọ, ẹ̀jẹ̀ ò tán léèékánná. Torí ẹ̀ ló jẹ́ kémi wá síta láti wá tàn mọ́lẹ̀ sí ewé àtegbò, báwọn bàbá wa ṣe ń lò ó, tí wọ́n fi ń tọ́jú ara wọn, yàtọ̀ sí ká máa kó chemical sínú. Ẹ dákun, ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ bá mi share fídíò yìí káàkiri, ẹ bá mi like, ẹ comment. Kí mo mú wá fún wa lénìí, àgbo jẹ̀díjẹ̀dí ni. Ẹ pé jẹ̀díjẹ̀dí ò máa kọ̀wé, ẹ máa wò pé gbogbo ìgbà mo máa ń tẹnu mọ́ jẹ̀díjẹ̀dí. Àrùn gbajúmọ̀ ni, torí pé jẹ̀díjẹ̀dí nǹkan burúkú ni. Tó bá ti pọ̀ lápọ̀jù, ó máa ń pa nǹkan ọmọkùnrin. Tí jẹ̀díjẹ̀dí bá pọ̀ lápọ̀jù, ó máa ń jẹ́ kí ẹ̀yìn roni pẹ̀lú bàràdí. Tí jẹ̀díjẹ̀dí bá pọ̀ lápọ̀jù, kò kí ń jẹ́ kí ọmọkùnrin ṣèṣe ọmọkùnrin. Jẹ̀díjẹ̀dí máa ń bí ìdákọ́lẹ̀. Ẹ má wá gbàgbé, tá bá ti wá ń tọ́jú ìdákọ́lẹ̀, ẹ má jẹ́ ká máa tọ́jú jẹ̀dí mọ́. Tá bá ti ń lo òògùn alẹ́, ẹ jẹ́ ká máa lo àgbo jẹ̀díjẹ̀dí mọ́. Tá bá ti ń lo òògùn ìdákọ́lẹ̀, ẹ jẹ́ ká máa lo nǹkan jẹ̀díjẹ̀dí mọ́, torí pé àwọn nǹkan yìí ó so papọ̀ mọ́ra wọn ni. Tá bá tọ́jú kan, tá à tọ́jú kan, ojú kan náà ló máa ń kú sí. Ṣé ó wá dàbí ìgbà pé bóyá a so òògùn, a lo àgbo, àgbo ò ṣiṣẹ́, a so òògùn, òògùn ò jẹ́. Fún àgbo jẹ̀díjẹ̀dí, ṣé ẹ rí àgbo yìí, ó tún máa ń jẹ́ kí okó tóbi níwọ̀nba. Okó á tún tóbi níwọ̀nba.
Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá egbò ẹ̀gbẹ̀sì. Tá bá dọ́dọ̀ àwọn lékùlẹ́ja, àwọn ìyá tó ń ta ewé ọmọ, ẹ ní ẹ fẹ́ ra egbò ẹ̀gbẹ̀sì àti egbò tàkìtàkì. Egbò ẹ̀gbẹ̀sì àti egbò tàkìtàkì. Tẹ́ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ lẹ́ fẹ́ ra egbò tàkìtàkì. Báwo la ṣe máa wá ṣe? Ẹ jẹ́ ká ṣàn nù dáadáa. Ká ṣan yẹ̀pẹ̀ tó wà lára ẹ̀ kúrò. Tá bá ti ṣàn dáadáa, ẹ jẹ́ ká gé kéékèèké. Ká wá kì í sínú ike 2.5 litre tàbí 5 litre. Tá ti kì í, ẹ jẹ́ ká bu omi sí. Tá ti fomi sí, ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Bá mi share fídíò yìí káàkiri. Ẹ̀yin tí ẹ ń wò mí nínú ilé, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Porogodo ayé ò ní lù fún wa jó. Àní sìnkú aya, àní sìnkú ọmọ. Bí tẹ́ ẹ ti ń mówó, tẹ́ ẹ fi ń ra data, tẹ́ ẹ fi ń wò mí, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ ní nìkan tán kẹ́ ẹ torí kan. Ṣé a ti fomi sí? Ṣé a ti kì í? Ẹ jẹ́ ká gbé pamọ́ fún ọjọ́ 3. Lẹ́yìn ọjọ́ 3 yẹn, ẹ jẹ́ ká máa mú. Ẹ jẹ́ ká máa yọ́ mu. Omi lásán la fi kì í o. Kì í ṣe ọtí o. Omi lásán ni kẹ́ jẹ́ ká fi kì í. Kò kí ń ṣe ọtí. Ẹ jẹ́ ká máa mú. A rí pé ìtún jẹ́ jẹ̀díjẹ̀dí lára wa. A yà dànù. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ bá mi share fídíò yìí káàkiri. Ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, gbogbo yín pátápátá ni mo kí o. Lókè òkun ni, nílẹ̀ adúláwọ̀ ni, gbogbo yín pátápátá ni mo kí pé ẹ ṣé, ẹ kú àdúrótì. Ẹ̀yin tí ẹ ń fi ẹ̀bùn ránṣẹ́ sí mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ ní nìkan tán kẹ́ ẹ torí kan. Tẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ire o. Ó dìgbà kan náà.